ọkàn mi ń sọ kúlúkúlú bíi pé kí n ké, àyà mi ń là gàràgà bí kí n dọ̀rọ̀ lẹ̀. Mo tún rántí wípé ìkánjú ò ṣeé jẹjẹ ilé egun, ìkánjú ò mégbò jiná, omi gbígbóná ojoojúmọ́ lẹbọ. A kì í sáré gun àgbọn, ẹnìkan ò gbọdọ̀ fi wùràwùrà kó fi dẹsà ejò. Bómi ò gbóná ẹ̀bà ò tẹ̀, àfẹni tí ó wá gàárì ẹ̀ mu. Gbogbo wa òun láti gbọ́ta wuyewuye èyí tó ń lọ láàrin Aláàfin ọba Òwòadé àti Ọọ̀ni tilé Ifẹ̀ ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì. Ẹ jẹ́ kí n kọ́kọ́ kí gbogbo ẹni tó ti dá sọ̀rọ̀ yìí látẹ̀yìnwá, àní gbogbo ẹni tó fẹ́ kájèkúrò ọ̀rọ̀ yìí kó tán, ẹ kú àtúntò. Gbogbo ẹni tó fẹ́ fọ́gbà yánga, ẹ kú ìmọ̀ tara ẹni nìkan. Bí àlọ́ bá lọ, àbọ̀ ń bọ̀ dandan ni o. Kò tó ohun tá a ṣe lónìí tí ò ní dìtàn. Irú ìtàn wo òun nìwọ òun ló fẹ́ gbélé ayé kọ ní tiẹ̀ o. Olórin ti kọrin lórí ọ̀rọ̀ ọ̀hún, àwọn eléwì wọ́n ti kéwì, onítàn ti pàtàn, ọ̀pọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ òun ló ti wí tiwọn o. Àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n wá ń bi mí wípé Bíọ́dún Ọláwuyì, kí ló dé? Ṣé ò ní dá sọ́rọ̀ ìjà yìí ni? Mo ní n ó kúkú dá sí i. Ẹ̀yìn òun sì lọ̀rọ̀, bí kò bá pọ́n a kì í sí i. Mo kí kábíyèsí Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì wípé wọ́n kú àtúntò. Mo kí yín wípé ẹ kú kó lè dáa tẹ̀ ń bá kiri. Tolórí tẹlẹ̀mù òun ló mọ̀ wípé látijọ́ tẹ́ ti dórí àpèrè àwọn baba yín, kí ìfẹ́ àti ìrẹ́pọ̀ kó lè jọba láàrin ọmọ Odùduwà òun ló jẹ yín lógún. Ẹ̀sìn ọba yóò jẹ́ kó pẹ́ láàfin o. Àwọn aláṣekù wọn ò ní jẹ́ káàrin ìran Yorùbá ó dàrú. Bẹ́ẹ̀ tí ń ṣe òun náà ní kẹ́ ẹ máa ṣe o. Mo kí kábíyèsí ọba Òwòadé Aláàfin tilẹ̀ Ọ̀yọ́, kí bàbá ó gbó kí wọn ó tọ́, kẹ́ ẹ fọwọ́ pawú, kẹ́ ẹ mẹ́rìgì jobì, kí rùkẹ̀rẹ̀ kó jẹ títí kó dókiní o. Inú mi dùn wípé ọ̀dọ́ òun lẹ̀yin ọba méjèèjì tí Olódùmarè tó dé ládé. Olódùmarè ó sì tò yín sípò àgbàlagbà náà nu. Ẹ̀yin àgbà òun ẹ sọ wípé bọ́mọdé ò bá tàn yóò bá àrọ́bá. Ṣé ò gbàgbé wípé ìjà ìwọ òjù mí èmi jù ọ́, ó ní Ọọ̀ni àná àtàláàfin àná jà títí wọ́n fi kẹ́rù sí kòtò. Ní kété tọ́ọ̀ni tòní ọba Ẹniìtàn Ògúnwùsì tí wọ́n dórí àpèrè, kí àlàáfíà, ìfẹ́ àti ìrẹ́pọ̀ kó lè jọba òun ni baba ń wá kiri o. Ní kété tí oṣù tuntun tó lé ní ìlú Ọ̀yọ́, ọba Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá apọ̀tẹ̀mọ́lẹ̀